Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire káàkiri àgbáláyé ìkànnì Samfatist FM ó ní ẹ̀ ń tẹ́tí gbọ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o kìí ṣe àwọn nìkan ojú àti ara gbogbo ẹ̀ láàmú tó. Ọ̀rọ̀ kan jáde ní kò pẹ́ yìí lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n gba ilẹ̀ nílùú Èkó àtàwọn tó ń rà àtàwọn tí wọ́n ń tà á fún. Ǹjẹ́ ẹ mọ ibi tí ọ̀rọ̀ yìí tó dé dúró? Ǹjẹ́ ẹ mọ ibi tí ọ̀rọ̀ yìí ń lọ? Ǹjẹ́ ẹ mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀? Jẹ́ kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ká pera wa jókòó torí ọjọ́ ọ̀la wa ó ní gbogbo àwọn ilẹ̀ wa èyí tí àwa náà lè fi lé àwọn ọmọ wa lọ́wọ́ láti máa darí. Ọ̀jọ̀gbọ́n amòye tó tún jẹ́ ọ̀kan gbòógì ìlúmọ̀ọ́ká káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà Alhaji Makanjuola Dídámà wọ́n ti wá yànnàná ọ̀rọ̀ yìí fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá wípé ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn lórí gbogbo ibi tí à ń ta àwọn ilẹ̀ yìí sí. Àwọn ewu tó wà níbẹ̀ gbogbo ẹ̀ pátápátá náà ṣàlàyé fún wa nínú fọ́nrán tí mo fẹ́ fi hàn yín yìí. Ẹ dákun bẹ́ẹ̀ bá ti wá bá mi wo fídíò yìí tán ẹ dákun ẹ bá ń pín kó délé kó dóko kó kan gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá lára ká lè fi mọ ibi tí a ti gbé ìgbésẹ̀ lórí gbogbo àwọn ilẹ̀ tá à ń tà káàkiri fún gbogbo àwọn ọmọ tí kì í sọmọ ilẹ̀ wa. Ẹ má jẹ́ ká gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́ o. Yorùbá ò ní bàjẹ́, Yorùbá ò ní dàrú, a ò ní ṣerú o. Lágbára Ọlọ́run àṣẹ Ìdùmarè. Ìkànnì Samfatist FM ò lẹ́ ń gbọ́. Bẹ́ẹ̀ bá ti dékànnì wa lórí YouTube ẹ dákun ẹ bá wa subscribe ẹ like ẹ dẹ̀ bá wa share fídíò yìí yóò dára fún wa o. Ẹ máa bá wa ká lọ. Ẹ̀yin ará Èkó ẹ múra o kálejò ọmọ gbàlẹ́ máa yín lọ́wọ́ o ẹ múra o sampo rẹ wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn ẹ múra o gbogbo bíkíbi lẹ́kọ̀ọ́ gbogbo bí tọ́da ibo lẹ́gbọ̀ọ́ kí wọ́n tà fún ibo ti ra gbogbo bíkíbi tán pátápátá wọ́n sì ń bímọ ibo sì ń fi pé òun fi gèsè ìsọmọ tó ń fẹ́ bí oníkọ́là ń wí o ẹ wọ̀la o gbogbo bí tó dáa jù pátá tẹ̀lé ń pọ̀ pé new places new sites ibo lọ́wọ́ àwọn gbogbo bẹ́ẹ̀ o ẹ wá sọ pé wọ́n ó dìbò ẹni wò ní wọlé wọ́n tún sọ dáadáa fún ilé ẹ̀kan ìjọ wọ́n tún wọ́n dìbò bẹ́ẹ̀ tún ṣe pẹ́ẹ́ tó èyí inú ilé lẹ́tùn wà lẹ́ẹ̀mọ́ tayọ̀ ìtàlẹ́ wà lẹ́ẹ̀mọ́ pé wọ́n gbá bọ́ọ̀lù ẹlẹ́wọ̀n òràn kan lágbólé ẹ̀ sì ra àwọn ọmọ yòókù kálukú lọ tó wọ́n lè wà mẹ́la tààrọ̀ dalẹ́ àwọn sáfẹ́ vote wọ́n mọ̀ pé ibẹ̀ ni power wà ní ìsìlódé ní gbogbo Africa tí wọ́n fẹ́ liberate gbogbo Africa afẹ́ akọ the Africa will belong to Chinese in future nǹkan tó máa bẹ́tà fún wa ń bẹ̀ ni pé nǹkan táwọn western world ò fún wa fún centuries àwọn yẹn máa fún wa ní short period nítorí pé ìtẹ̀jẹ́ bàbá fún wa àwọn ọmọ wa àwọn àfa níta àgbọ̀rí là ń gbọ́ báyìí tí wọ́n tún criticize ara wọn lórí social media tí wọ́n ń búra wọn tí wọ́n ń ṣépè léra wọn mùsùlùmí wọn dẹ̀ pera wọn níjó lẹgbẹ́rú ẹ̀ láàrin kìrìsìtẹ́nì àbáwọn náà kì í ṣe ni wọ́n ń wọ dẹ́tì wọn níta ni àwọn náà nínú ilé tó dọ̀tí ṣùgbọ́n wa a máa hùwà pé bí ọmọ tí ò lágbàlagbà ńlé torí pọ́kẹ́ẹ̀tì ní kálukú ńlé kì í ṣe ẹ̀sìn ni wọ́n ń ṣe o. bàbá wa mudir wọ́n bá wa sọ̀rọ̀ kan tí mo fẹ́ kí ẹjọ́ nítorí Ọlọ́run àwọn àgbàlagbà wọ́n ní ká má fi ọwọ́ òsì máa ju ìwé ilé bàbá wa mọ́ ọwọ́ òsì yẹn ó ní nǹkan tọ́lọ́run fún wa èdè tọ́lọ́run fún wa èdè alálùbáríkà ló fún wa ní Nàìjíríà lẹ́nìí tí wọ́n bá ń sọ ìran tọ́lọ́ ń fún ní ẹ̀kọ́ tí ojú wọn sì là ìran Yorùbá ní number 1 gbogbo èmi ní home office gbogbo Western House in London lẹ́nìí ilé tí Western kọ́kọ́ nígbà tá a ní half independence ó ní Nàìjíríà gbà sí Nàìjíríà House ní àgbàdo ọ́fíìsì gbogbo nǹkan Western ló ní 1954 ta kọ́kọ́ gba half independent to 56 immediately láti establish ara wa to the world ẹ̀rù bà àwọn òyìnbó náà pa àwọn òlìlé ìbò wọn ti ń bọ̀ Nàìjíríà Yorùbá láti kọ́ ní first television in Africa nílẹ̀ Yorùbá ni gbogbo nǹkan ló lọ àwọn kan bẹ ní Asia country àwọn Thailand ilẹ̀ Yorùbá wọn ti wá mú gbogbo resources tí wọ́n ń lò lẹ́nìí tí wọ́n fi di world power ilẹ̀ Yorùbá wọn ti wá mú including our palm kernel palm everything ilẹ̀ Yorùbá wọn ti wá mú so Ọlọ́run bless ìwà ilẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ń bò la gbé ka kò sí tó burú
torí pé without education you can't be at the forefront. We have it, no doubt about it, but ẹ jẹ́ ká máa fún ẹ̀sìn èdè wa ní ká promote ẹ̀. Èmi jẹ́ nìkan tó máa ń travel gan. Bí ẹ bá ṣe pè nǹkan yín làwọn wọ́ọ̀dù ó sì bá yín pè. Chinese ló dé ní gbogbo Africa tí wọ́n fẹ́ liberate gbogbo Africa afẹ́ akọ. The Africa will belong to Chinese in future. Nǹkan tó máa better fún wa ń bẹ̀ ni pé nǹkan táwọn western world ò fún wa fún centuries àwọn yẹn máa fún wa ní short period. Ẹ lọ wo nǹkan tó ti ń ṣẹlẹ̀ nísìn tẹ bá ń lọ lọ́nà gbogbo olú ẹ kúrò lẹ́kọ̀ọ́ ní ìṣẹ́ máa lọ gbogbo Ògùn state anywhere tẹ bá ti rí industry tó ń dìde ń sìn Chinese lónìí. Akàwé dàlẹ́ lọ àwọn ọmọ wa di yahoo yahoo wọ́n di 419 wọ́n di everything nígbà tí òsì bí wọ́n ti lo ẹ̀kọ́ tá fún wọn. Kọ̀wá sílé iṣẹ́ ó yẹ àwọn òyìnbó tí wọ́n fọ̀nà hàn wá o wọ́n wá pò wá sílùú wọn ká máa wá fọ toilet ká máa wá fọ ọmọ òkú ká máa wá ṣe gbogbo sẹ́dọ̀tì táwọn ọmọ tí wọn ò lè ṣe torí ẹ̀ ń mọ̀ pé Ọlọ́run fún wa ní brain ṣùgbọ́n bá ń ṣe ń lọ yìí àwọn people yóò conquer the world kò sí ìlú tẹ́ ẹ dé ní the world ní ìsìtẹ́ ní Yorùbá èdè wa ń kọ́ńbó ló wà tẹ́ ẹ bá dé Brazil wọ́n ń sọ Yorùbá wọ́n á tún sọ fún yín pé ilẹ̀ Yorùbá làwọn ti migrate wá nínú Babylons mìíràn tó wà ní the world Chinese náà jẹ́ kan bẹ́ẹ̀ wọ́n náà migrate wá láti Africa ẹ jẹ́ kó yé yín tí ẹ bá lọ sí north bẹ́ẹ̀ lásán wọn àti ẹni fẹ́ gbọ́ pẹ̀lú sóyìnbó sáwọn tí wọ́n bá yín sóyìnbó bóyá wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ yín wọ́n ń ta nǹkan o nǹkan kan wà o wọ́n ní ìdẹ̀ lọ́wọ́ yín ó ní wọ́n á bá yín sọ òyìnbó tó bá jẹ́ nǹkan tó jẹ́ general ni tí ẹ bá ti déwájú wọn tí ẹ bá ti sọ òyìnbó wọn á kó wájú yín ni wọ́n á kúrò wájú yín ni o tó ẹ bá lè sọ èdè tí wọ́n gbọ́ yẹn àwọn tó dẹ̀ jẹ́ òyìnbó gangan tó wá táwa káàkùn nǹkan tó wà importance wa yẹn àwọn gangan lọ lánàá Haúsá ni wọ́n lọ lánàá Haúsá ni torí wọ́n mọ̀ pé tẹ́ bá wo Africa most of African countries la Haúsá lọ àti French country o àti English country o kò síbi tẹ́ẹ̀ tí ní Haúsá èdè kan yẹn náà ni wọ́n ń sọ ó jẹ́ wọn ó ní power ó jẹ́ kí power wà fún wọn gan tẹ́ bá dẹ̀ lọ síbi kan bẹ́ẹ̀ bá pàdé ọmọ Yíbò ní anywhere in the world ní country apart from Nigeria èdè wọn ni wọ́n sọ tún yín o tẹ́ ẹ bá ti rí pé ẹ̀gbẹ́dẹ́ wọn wá kàn sí báyìí ni torí Igbo wà secretive gan wọn àti ẹni fẹ́ kẹ́ ẹ mọ nǹkan táwọn wá síbi tá a tẹ́ ti pàdé wọn ṣùgbọ́n tó bá jẹ́ Igbo ọmọ ìyá wọn ni wọ́n á kàn sọ̀rọ̀ láàrin ara wọn ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n tí wọ́n sọ wọn lọ táwa bá rí any of the tribe àti ẹni fẹ́ kí wọ́n mọ irú ọmọ ìlú tá à ń ṣe àní fẹ́ wọ́n mọ ọmọ ìlú tá à ń ṣe o òde wọn yẹn láàmú wá tàbí fẹ́ kọ́ kálí bá wọn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ló ní ọmọ nínú ilé tọ́mọ rẹ̀ ò lè dá Yorùbá sọ èdè wo lèyàn dẹ̀ lè fi kọ́ gbogbo nǹkan láyé tí ó yé nínú tó máa yé lẹ́yìn Yorùbá ni ẹ wo gbogbo àwọn lecturers wa ẹ wo gbogbo sermons tí wọ́n fún wa yẹn tí wọ́n bá sọ ní Yorùbá ẹ rí i pé ó máa gbọ́ sétí gbogbo yín ju òyìnbó tí wọ́n ń sọ yẹn lọ ó dẹ̀ máa yé yín ju nǹkan tí wọ́n fún òyìnbó yẹn sí lọ torí èdè tó rẹwà lọ́lọ́run pé èdè tọ́lọ́run sọ pé òun fà lùbáríkà sí ni ṣùgbọ́n àwa tá a ní ń kọ́ ìdí ni problem tá a níyẹn tó fi dàbí wù pé a kì í gbọ́ èdè síra wa lẹ́nu a dẹ̀ kì í gbọ́ràn síra wa lẹ́nu tẹ́yìn tẹ́ jẹ́ Yorùbá méjì bá pàdé níbi kan tó jẹ́ bí àṣírí tẹ́lẹ̀ bára yín sọ̀rọ̀ ẹ̀ rí pẹ́ ní láìka ara yín ẹ̀ ní bára yín sọ̀rọ̀ bí ọmọ ìyá torí èdè elédè lẹ́jọ́ fi ń sọ̀rọ̀ èdè tó yẹ máa sọ tó máa touch blood ẹ̀ ní sọ o igbó nǹkan tẹ́ ẹ bá dẹ̀ ń sọ ń bẹ̀ ẹ kàn máa sọ bí ìgbà tẹ́ ń sọ story lásán ni kò ní touch ẹ̀ pé òun bọ́mọ ìyá òun sọ̀rọ̀ nǹkan tó dẹ̀ máa kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ ni pé tẹ́ ẹ bá ń báyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ èdè tẹ́ ẹ bá sọ yẹn tó bí blood ẹ̀ bá gbọ́ ó lè fi gbogbo ara ẹ̀ fún yín á promote ni á dẹ̀ fún gbogbo yín nǹkan tẹ́ ẹ bá fẹ́ ẹ jọ gẹ́gẹ́ bí bàbá wa Mùdírù ṣe bá wa sọ̀rọ̀ ilẹ̀ kí ni tá a la wá ṣe ń bí báyìí ilẹ̀ Yorùbá kí ni la fẹ́ ṣe and promote Islam ní ilẹ̀ Yorùbá ní London la ti ń sọ̀rọ̀ o dẹ̀ ní China la ti ń sọ̀rọ̀ tàbí America ṣé gbogbo wa tá a wà ń bí lénìí tẹ́ ẹ fẹ́ wọn kẹ́kọ̀ọ́ nínú nǹkan tá a wá sí ń bí báyìí lénìí ṣé gbogbo wọn ló gbóyìnbó kí làwọn yòó mú lọlé. tí ó kù fún ilẹ̀ wa lọ́la tó
mo kí wa pẹ̀lú nǹkan tí àwa ṣe ń bí báyìí Islam ò ní bàjẹ́ o Islam ò ní bàjẹ́ o gbogbo èyí tá à ń ṣe yìí tá a bá ṣe jù bẹ́ẹ̀ lọ fọlọ́run kò tó nǹkan kan o borí ló bá ń fẹ́ nìkan nù wá ní ìsìn tó wà létí òdì dìde láàárọ̀ yìí yóò da ọlọ́mọ tí ò lè lọ bì kankan ọlọ́run tó wá fún wa ní gbogbo nǹkan tó fún wa lálàáfíà tó fún wa ní gbogbo tẹ́ka tá à ń tọrọ táwa náà bá jókòó látàárọ̀ tá a láàlọ́ bì kan tá à ń sìn kò tó ẹ jẹ́ àfi ara wa fún ọlọ́run àwọn kan ló ṣe lánàá o ẹ̀yin lẹ wà ń bẹ̀ lẹ́ni o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ ẹlòmíì ni ó wà ń bẹ̀ lọ́la ẹ jẹ́ ká prepare ara wa pé kí láà lọ wí lẹ́gẹ́sì wo la fẹ́ fi sílẹ̀ ibo la fọlọ́run wá sí ibo la ti fẹ́ bá ó ṣe pàtàkì o ẹ̀sìn yẹn ṣe pé mo fẹ́ fi kó nǹkan jọ fúnra mi wá àbí mo fẹ́ ṣe kárí mi náà ń tọ́lọ́run fún ẹ síbẹ̀ ni kì í ṣowó nìkan o ká má ṣe mistake o ẹ̀ tí ò lówó lọ tó ní òun ò lówó lọ ní òjò òun ò lọ nígbà tó jí láàárọ̀ èlò lórúkọ wà lápò rẹ̀ bọ́ tó jí jáde olóhùn wa tó jẹ àti mímu lọ kò síbi tó dé tó sin ọlọ́run fi ẹ̀jẹ̀ ara ẹ fi omi ara ẹ fi sin ọlọ́run tó dáa ká lè bá ọlọ́run wa ní ibi tí ó dáa ẹ̀yin bàbá wa akínyín kò ní ju yín ṣe o kò ní sùn yín ṣe sọrí o yóò máa ju yín ṣe o yóò máa ju yín ṣe o kò ní sùn yín ṣe o ẹ bá mi ó ti lérè o akí bàbá wa president Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa lẹ́ẹ̀kan àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ kan wọ́n lọ́mọ ẹni ò ní ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí ọmọ ẹlòmíì ẹ̀yin ará Èkó ẹ múra o kálejò ọmọ gbàlẹ́ máa yín lọ́wọ́ o ẹ múra o sampo rẹ wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn ẹ múra o gbogbo bíkíbi lẹ́kọ̀ọ́ gbogbo bí tọ́da ibo lẹ́gbẹ̀ẹ́ pín ta fún ibo ti ra gbogbo bíkíbi tán pátápátá wọ́n sì ń bímọ ibo sì ń fi pé òun fi gèsè ìsọmọ tó ń fẹ́ bí oníkọ́lá ń wí o ẹ wọ̀lá o gbogbo bí tó dáa jù pátá tẹ̀lé ń pọ̀ pé new places new sizes ibo lọ́wọ́ à ń gbogbo bẹ́ẹ̀ o ẹ wá sọ pé wọ́n ó dìbò ẹni wò ní wọlé wọ́n tún sọ dáadáa fún ilé kan ìjọ wọ́n tún wọ́n dìbò bẹ́ẹ̀ tún ṣe pẹ́ẹ́ tó èyí inú ilé lẹ́tùn wà lẹ́ẹ̀mọ́ tayọ̀ ìtàlẹ́ wà lẹ́ẹ̀mọ́ pé wọ́n gbá bọ́ọ̀lù ẹlẹ́wọ̀n òràn kan lágbólé ẹ̀ sì ráwọn ọmọ yòókù kálukú lọ tó wọ́n lè wà mẹ́la tààrọ̀ dalẹ̀ àwọn sáfẹ̀ vote wọ́n mọ̀ pé ibẹ̀ ni power wà ibi power wà yẹn àwa ò kà kún ṣùgbọ́n a wà fún pé tó bá yá àwa alábẹ̀rẹ̀ sí máa criticize gọ́ọ̀mẹ̀ntì sínú pépà njọ wọn ń ṣètò rẹ̀ ajókòó ní àwòrán nù lé ni o abẹ̀ wá torí ọlọ́run òbọ̀mí ìlú tó ń bọ̀ yìí ẹ dákun ẹ jẹ́ kí àsìkò tiwa ọdún mẹ́jọ ni wọ́n ní Yorùbá ó lò fọ́ọ̀lù ó ṣẹ̀ṣẹ̀ ń lọ ọdún mẹ́rin lọ wọ́n ti ń pariwo ó sì ṣe dáadáa ó sì ṣe dáadáa ẹ lọ wo gbogbo èèyàn tó yàn sí gbogbo kí post ẹ rí i pé àmọ́ yín ló ń kó bẹ́ẹ̀ o ẹ rí i pé àmọ́ yín ló ń kó bẹ́ẹ̀ kò jẹ́rú ò bá ń lé yẹn o ẹ dákun mo sọ fún wa o ẹ jẹ́ kí a ṣe dáadáa torí ẹ̀yìn wa ọ̀la àwọn ọmọ wa o rọ́bítà àwa rọ́bítà ẹjọ́ nítorí ọlọ́run mo inú mi dùn ibi tí ó dé dúró báyìí alhamdulilayi ó ti di inú mi dùn ibi tí rọ́bítà dé báyìí ṣùgbọ́n lọ́wọ́ jẹ́ kó ju bẹ́ẹ̀ lọ. àmín. a ò ní ọ̀tá wọ́n ní ẹ̀yin àgbàlagbà ẹni tí ọmọ tí ò bínú lọ́mọ ẹ̀ ń pọ̀ o ẹ̀kan mùsùlùmí ọlọ́bẹ̀ yọ ìkan mùsùlùmí gidi tọlọ́bẹ̀ yọ náà padà di gidi o tá a bá fà mára abẹ́yìn ni o ẹ má jẹ́ kí kìrìsìtì wa ó mọ níwọ̀n a ní ìdí láti kó àwọn ọmọ wa káfáyé lẹ̀ kí wọ́n má kó wọn lọ sí ibi tọ́wọ́ wa ò ti ní tó wọn mọ́ o. Another one nítorí pẹ́yìn tẹ́ jẹ́ bàbá fún wa àwọn ọmọ wa àwọn àfa níta àgbọ̀rí là ń gbọ́ báyìí tí wọ́n tún criticize ara wọn lórí social media tí wọ́n ń búra wọn tí wọ́n ń ṣépèlé ra wọn mùsùlùmí wọn dẹ̀ pera wọn níjó lẹgbẹ́rú ẹ̀ láàrin kìrìsìtẹ́nì àbáwọn náà kì í ṣe ni wọ́n ń wọ dẹ́tì wọn níta ni àwọn náà nínú ilé tó dọ̀tí ṣùgbọ́n wa a máa hùwà pé bí ọmọ tí ò lágbàlagbà ńlé torí pọ́kẹ́ẹ̀tì ní kálukú ńlé kì í ṣe ẹ̀sìn ni wọ́n ń ṣe o ẹ bá wa máa fi kún ọ̀rọ̀ ìtẹ́ bá ti ń ṣe wáàsí fún àwọn ẹni yìí
ọlọ́run jẹ́ wọn gbọ́. amina gbogbo ọ̀rọ̀ tá làwọn bá ti gbọ́ látòkè délẹ̀. salamu aleykum wa rahmatulahi wa barakatuh kámọ́ gbàrà wà lásìkò. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. naam chairman. tọ́ ọ ní.